إلهي أتينا قاصدين رضاكم ومن يقصد المولى ينال خير رتبة قصدناك والأعداء تدمي قلوبنا وتهيئ نفوسنا غارقات بشهوة فيا ربي فأشرح بالقرآن صدورنا أزل عن خواشي قلبنا رين سلمة ولا أزى إلا باتباع صراطي ففي لنا عز وسم قوة ففي من الأنوار ما يجيسنا ففي من الأسرار عين الحقيقة gbogbo àwọn kẹlímàtì wọ̀nyí mo fi tàwásálà síwájú Ọlọ́run ní Alhaji àgbà ń bẹ nígàlẹ̀ agodo wọn ní ságbájá bí mo ti ń wojú wọn ẹkún pa mí. bí mo ti ń wojú Alhaji àgbà ó wá ń ṣe mí bíi kí n bú sẹ́kún. bábí àgbà oníkan bàbá àwọn àgbà lábẹ́ mi bí mo ti wà lẹ́yìn wọn látẹ̀kan mò ń sunkún àsunsára ni. àfààní ń sájà. fakamu asa wa inshaha o le rí pati o iwájú àwọn afọ àwọn aláwọ inshaja fakamu asa wa inshaha fakamu asa Alhaji àgbà ní báwí àfàgbà tó mọ kéwú pin lórí Azamakshari tó mọ kéwú yányán ó ní inshaja tẹ́bọ̀ sá olóògbé fẹ́kànmú àṣà mélòó mélòó oògùn tó lè wo ọgbẹ́ yẹn sàn arodo ayé sáwà lọ́gbẹ́ ilé ayé ta wà yìí sáwà lọ́gbẹ́ Alhaji àgbà ni wọ́n bá wà mójútó wà ìṣáà ó ní tó bá sáhùn sí ọ. àmì oníkan tẹ́ ẹ bá dénú ilé tẹ́ ẹ ti máa yin ànábì o ẹ máa bá wa sọ fún Ọlọ́run kó dákun kó má sọlé Alhaji àgbà dìbà mi. àmín. ó ní wà ìṣáà àṣẹhíhù nìyẹn ahun èèyàn ó ní tó bá sàhùn sí ọ fákàmù àṣà mélòó mélòó ọlọ́rẹ̀ Alhaji àgbà ní ń báwí ilé ayé sàhùn sí wa. ó fẹ́ pè wá lólódo ayé fẹ́ sọ wá dolódo torí pé a sì yí dàrú bisakiniya gadaru àfàwọn ní fàrù mìnìyà wa'lam annal araba mìnìyà aslam látùnẹ́ bí abihila akwa in kunta takhafu shakwa wala tatima fi khayriha fa innal khayra fi ghayriha. ó ní ilé ayé jìnnà torí kò fẹ́ràn rẹ gbogbo aburú o nílé ayé máa ń wá fún ni àmọ́ torí Alhaji àgbà náà níyẹ ayé gbogbo wa ò ní rí bá mi ò gbọ́dọ̀ dání Ọlọ́run dákun abẹ́ ilé Alhaji àgbà májì ó dáwọ́rọ́. àmín. ẹ wá máa ti ń pa mí lẹ́kún gangan wallahi
etí ń bà mí nú jẹ́ ni pé kí ló dé tí ní farabalẹ̀ mo jẹgbẹ́ àfáwọ̀ àgbà nílé kéwú wọ́n láàrọ́dọ̀ ẹ̀ ti tún kọrin lọ bọ́ síbí. àṣebáṣe jẹ́ yẹn bàbá mi àgbà òun náà ló bí òní fún wa mo jalè lára alájí àgbà àwọn á tún mú mi lọ sọ́dọ̀ bàbá wa àgbà oníwàásí àgbáyé mùdírù ń bẹ níkàlẹ̀ àwọn nù wọn ẹ lọ bá àwọn mú àròdó yẹn wá ó ti tún kọrin lọ. mo tún jẹ ìyáláyà lọ́dọ̀ wọn àṣetorí òní ni ìtí wọ́n ń pa mí lẹ́kùn yẹn gangan ni pé kí ló dé tí ní farabalẹ̀ kí n má ṣe jẹgba wọn. ọlọ́run dákun mo wá dúpẹ́ bó o ní kẹgbà yẹn ó doríire ọlọ́run mo fi ẹgbà náà bẹ̀ ẹ́ lọ́dọ̀ rẹ bàbá wa àgbà níra ọ̀dọ̀ mọ́jà jábọ́ láéláé. àmín. àáfà tó ní ìmánì ní ti ń ṣe náà ní ti ń ṣe àáfà tó ní ìmánì ẹ̀yin ni Samakshari ń sọ ibi tí ń lọ nìyẹn o àáfà àgbà tó mọ kéwú yẹn ó ní àyàbò wọ́tẹ̀ àtẹn àyàbò wọ́tẹ̀ àtẹn minale usidi mankana fi torikil asadi ẹ̀yin ni ń bá wí olóṣòwò tẹ̀ mọ́lẹ̀ minale usidi ju kìnìún lọ mankana fi torikil asadi Sídáàdù nìyẹn o ó wá ṣe tẹ̀sí ó ṣe ìdọ́fà dáàlì kan sára dáàlì kan ó fi amsatul wasli ó fi hánà rẹ̀ ó wá ní mankana fi torikil asadi ẹ̀yin ní ń bá wí ẹ jalè lárí alájí àgbà ẹ wá dúró ẹ kọ́ wa bàbá ẹ̀ tí ì lọ Mákà ẹ lọ ọlọ́dún tá a wà yìí ẹ ti gbàgbé ẹ̀yẹn ti sáìn àmì àgbo oníkan ń bẹ́ ń kalẹ̀ nítorí fún odidi fọ́tò ẹni tí ń ya fọ́tò gbogbo Ìlọrin tọ́dẹ́ ìmúra Mákà báyìí ẹ̀yin dáwọ́ jábọ̀ àwa tí gbogbo nǹkan ń bẹ lérí ilẹ̀ wa nílọ torí pé ìtújẹ́ ń wí lójú wọn ni pé alibakilu bàbá mi àgbà oníkanwó lórí òun ni Samakshari ló fi sọ̀rọ̀ nípa wọn ẹ bí mi kí ló wí ó ní alibakilu látẹ̀bí dù àtàtà sálákọ̀bílẹ̀ mẹ́kọ̀wálì àgọ́dọ̀ ahun èèyàn ó ní látẹ̀bí dù ọwọ́ rẹ̀ ò ní sẹ́jẹ̀ àtàtà sálákọ̀bílẹ̀ mẹ́kọ̀wálì àfi kẹ́ ẹ gbá ní gbólóhùn tóníkàwọn kọjá àbáyé agodo tábà tí rúrin láre èèyàn wọn á sì ràn án lọ́wọ́ ló fi wá lọ́kàn balẹ̀ pẹ́lẹ́ wọn kò ní dáwọ́rọ́. àmín. ẹnìkan ní irun owó fa kò sí ra mọ́tò mo ní kéwúlérè ní mọ́tò ọ̀rẹ́ mi àgbà ní mi gbọ́dọ̀ bínú mo lè ní ọ̀rẹ́ mi ń ṣèyàwó lọ́la wà láìta láì mú ìyàwó ọ̀la náà òhè ní mọ́tò rẹ̀ ni màá lò kí ni mo fẹ́ bínú sí. ọjọ́ tẹ́mi ń lọ sí Mákà òun ló kọ́kọ́ post mi agodo àfa àṣẹṣẹ kí mi kú oríire èmi náà gbọ́dọ̀ yọnu wọ́n sẹ́yìn tó darí Káàbà ni ọlọ́run mo bẹ́ẹ̀ mo fa nábì bẹ́ẹ̀ nínú àwọn tán máa rí Mákà tán máa rí Káàbà 2024 bá ń fi bàbá mi àgbàrá ọ̀dọ̀ sínú wọn ẹ sàmì sókè dáadáa ọlọ́run ọba ló tóbi wọ́n gbá tí tóbi ọlọ́run tóbi jóhùn ló lágbára ní gbogbo àwọn lágbára lọ àgọ́dọ̀ bí sinmi ńlá yìí ó bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ara máa nírọ̀ yìí mi àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ọlọ́run ọba tí yóò lẹ́gbẹ́ ọba tí yóò làbí ìjọ ọlọ́run tí yóò mọ̀ làbí ìwé alọ́sẹ̀ fi wé ọlọ́run mi òyìgìyìgì ọba ńlá ọba tó ju gbogbo bá lọ ọdún mẹ́rin fún gbogbo aráyé òun làkọ́kọ́ tí kò ń bẹ ọlọ́run náà ni yóò máa bẹ lẹ́yìn gbogbo nǹkan tí ń bẹ ọlọ́run gbàdúró ẹ fẹ́ ṣe mí léṣe. bàbá mi ń bọ̀ bàbá mi àgbàrá ọ̀dọ̀ wọn rán mi ń sẹ́kan wọ́n ní sàdúrà fọlájí wa láàrọ̀ Muhammad Saheed ọlọ́run dákun má jẹ́ jábọ́ láíláí láti kírun má jẹ́ ẹ̀rá padà sí ibú láíláí bàbá mi kì í ṣe tó wò ọmọ ìyá mi ṣe Adam babalágége
wọ́n wá léyìí táwọn fẹ́ lọ́dọ̀ mi ni pé kí n sá ṣàdúrà fún bàbá àgbò nìkan ẹ gbọ́ wọ́n ní wallahi táwọn kan fẹ́ lọ́dọ̀ mi ni pé kí n ṣàdúrà fún bàbá nìkan àwa alájẹgbà ànàkùnlá gbogbo ẹni tó fẹ́ rí káàbọ̀ ọdún yìí ṣe báyìí lọ́wọ́ ọ̀tún rẹ sókè. Allah. tó bá ti dáwọ́tù ẹ̀ bájà ẹ jọ lọ pẹ̀lú àfàwà ni lágbára Ọlọ́run kí ló máa bínú àwọn márùwá ló gbé mi wá bí kò dín kankan kù. bá ti lọ lé yí Ọlọ́run báyìí. àárín ni kò sí kíni alájí àti lálàjí àgbà. Insha Allah. ànàkùnlá mo ní onínáwó tó rẹ sókè báyìí àṣẹ Muhammad Saheed ẹ ní wọlé Amina ya bẹ́ẹ̀ ti dùn àfọ wa nú ìdùnnú Ọlọ́run ò ní dágbére fáyé yín ẹ ní dẹni àná Ọlọ́run ò ní jẹ́ ẹrẹ́ padà sí ibú wọlé alájí àgbà lọ́dọ̀ Ọlọ́run wọlé alájí àgbà lọ́dọ̀ Ọlọ́run wọlé alájí àgbà lọ́dọ̀ Ọlọ́run ó ti nà sókè. ayakumullah. mo fi ànábì wa Muhammad mo fi bì ọ́. sallallahu alayhi wa wọ́n dá sallam. padà sẹ́nu rẹ báyìí dá padà sẹ́nu rẹ o ti dá síbẹ̀. ayakumullah. ọ wá ké náà tẹ́ná jẹ́jẹ́ méèké o àṣírí ńlá ni ọ̀dọ̀ alájí àgbà mo ti gbà. Allah. ọjọ́ tí ń sì lọ Mẹ́kà tí sẹ́wọ̀n ni ẹ lọ gbé wá gàrí ní ìmú lọ́wọ́ Ọlọ́run mọ́jọ kú bámi àgbọ̀lé wo Ọlọ́run mọ́jẹ kí àpadà sí ibú bá mọ́jọ tó sí mufti. Amina ya Allah. èmi ti kú programu mo ti délé wọ́n ní ẹ lọ́ bá ń gbé ọmọ náà wá ọ gbọ́dọ̀ rí Káàbà lọ́dún yìí tó o bá wá dá òtún ẹ̀ lérí gàrí wàláhì mu gàrí lọ́wọ́ náà wá gbé mi àṣírí yìí náà mo sì sà kí n tó ṣe ẹ ti wá dá padà sẹ́nu báyìí iná àtẹnẹ́láwà ké síbẹ̀ bàbá ẹ̀gbọ́n oníkanwó náà ní afọ̀rọ̀ yín lé Ọlọ́run lọ́wọ́ tẹ́ẹ̀fì lu ayé tán ẹ̀ nífà padà sí ibú lò. Amina ya Allah. ẹ sì sá mi dáadáa. Amina ya Allah. akẹ́nà àtẹnẹ́ ní jẹ́jẹ́ ẹ máa wá wò bá ti lò sórí ìwọ fọ̀dọ̀ ẹ tiẹ̀ lẹ̀ sọ́lọ́ mọ́ ohun tí ó sì fún ọ náà. Insha Allah. ẹja ké ní jẹ́jẹ́ má gbé kúrò lẹ́nu aláwù láfi wá pé ìdùnnú náà mára wa ó rí i pé náà tí wọ́n fi wá dùnnú ni. Insha Allah. bọ́ bá wa ṣe é nìsín wọ̀ kankan bíi tí bàbá gbọ̀n kan wà. tọ ibẹ̀ ni ó kọjú sí. ibẹ̀ ló wà ọba wa bẹ́ẹ̀ tì í sí wọn ó wà ọmọ bàbá mọ̀ bàbá mi àgbà fáwọn àgbà bí kan ẹ fọkàn balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run gbogbo ntọ́lọ́run ti ṣe ni kò ní bàjẹ́. Àmín. ọmọ bàbá mọ̀ ẹ̀yin náà rí Káàbà lọ́dún yìí. Àmín. àlùbáríkà nàbì lọ́dọ̀ Ọlọ́run mo kí bàbá Imam lẹ́ẹ̀kan wọ́n darí ẹ̀kọ́ bàbá sọ pé Allah. Allah. dá a padà sẹ́nu. Ayakumullah. sọ pé Allah. Allah. dá a padà sẹ́nu. Ayakumullah. sọ pé Allah. Allah. Allahu akbar. bámi àgbo oníkan àwa kéna tẹ́nánì ní ìsìn àjọ ké sókè dáadáa tó bá yẹ pé ànábì ò fàyè sunkún lẹ́yìn ìgbà tó lọ́n fún náà tẹ́ná ó lè ti máa lò bànújẹ́ àmọ́ ìgbà tó lọ́n sọ náà tẹ́ná kalẹ̀ fún ayé rẹ̀ change bámi àgbà oníkan gbogbo tí ó máa ń èèyàn kọjá lára lé yín táwa ní nígbà tí oníkan ń lò gbà lọ́wọ́ níbo ni gbogbo yín yìí wà Ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ òun jáde lẹ́nu èèyàn sí yín láíláí. Amina ya Allah. ẹja kéna tẹ́nà náà sókè dáadáa bisimilahi rahman rahim inna atayna kalikawusa baba imam ali agina inna sani aka uwal abutar. ẹ rámà tí fi parí ẹ ẹ sì ń wo owó ran ìyàwó lọ́la ẹ bá ń ké ìsájà kan ta ló ní. báwa mi àgbàrá ó lò ní wọ́n ní dábàá mo ti gbà wá yí báyìí. ìwà. ó sọ dẹ́fẹ̀ wallahi ìsúmọ́bìlá láti ìsín lọ ẹ lọ́ máa dì mọ́ wọn àwọn tí wọ́n rà nábì lọ́dún tá a wà yìí nù. Insha Allah àtẹ̀mí náà. bàbá imam. Insha Allah. owó àdúrà bàbá wọn. ìsàlẹ̀ ní máa ń wà. wọ́n máa fi ń rọ ọdún sùn. ẹ máa fi ń rọ ọdún sùn ni. àfa. ẹ wá ní ká kọjú sí bàbá wa ń rọ ọdún. bó o ti ṣe àkọ́kọ́ náà ló ṣe sọ pé báwọ̀ sẹ́nu báyìí. Yakumullah. wọ́n ké ìsájà ní jẹ́jẹ́. wọ́n ní Allah. nítorí ń lò sájà fáwọn ni pé owó ló kù táwọn ọmọ fi pìpẹ́. owó passport. èyí tó kù fáwọn nù. sọ pé Allah. Allah. sọ pé Allah. Allah.
wọ́n náà wá lọ àníyàn tiẹ̀ náà mọ́ ayakumullah. èmi náà ń lọ tèmi náà mọ́ ọlọ́run abiy afana Muhammad abami àgbà wọ́dọ̀ ẹ dìde ọlọ́mọdé àgbà ẹ dìde sókè mo fọlájẹ́ àgbà gbé yín dìde mo fà nábì bẹ̀yìn mo fọlájẹ́ àgbà bẹ̀yìn ẹ dàgbà dìde. ayakumullah. ẹ lọ kí bàbá mi àgbọn kẹ́hún ẹ kàn lọ kí wọn ẹ lọ kí wọn ẹ lọ kí bàbá àgbọn kẹ́hún ẹ dákun ẹ bá ń tẹ̀lé bàbá ẹ lọ kí bàbá mi kẹ́hún ẹ lọ kí wọn ẹ lọ kí wọn ẹ lọ kí wọn ẹ kí wọn ẹ pariwo Ọlọ́run Allah. ẹ lọ kí bàbá mi àgbọn kẹ́hún. Allahu akbar. subahana rabbika wa bil izzati amma yasifun. iṣẹ́ tí Ọlọ́run bá fi rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ inna sa'yakum la shatta. bàbá wa gbà ní ráwùtọ̀ tọ̀ adamallahu hayatuhu. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run láti ìjọ tí a ti ṣe mọ́lídì ìgbà máìkì ń dèdí àkókò yìí rí ẹ dákun mọ́ fọlọ́n bẹ̀yìn lọ́dọọdún ní àfáàwá ṣíkà Adam arọmọkálá wọn ẹ jọ̀ọ́ jàmọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ farabalẹ̀ ni wọ́n máa dààmú mi pé ẹja gbowó ọpẹ́ mo ti jòkó lẹ́ẹ̀kan tẹ́ ní wọ́n bá mi hàn ìdí wọn tó ń bá mi sọ ni pé ẹja gbowó ọpẹ́ máa sọ fún wa pé tó bá yẹ pé